tọ́ Abdullah Ali Jabata ilé yìí fi síbí jẹun jẹ yóò sì máa fi síbí jẹun yóò sì rọ̀ yín pé ìwọ tí síbí bá wúlò láti fi jẹun fi jẹun ọgbọ́ kò sẹ́rí kankan tó lè má fi síbí jẹun ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ bàbá wa àwọn ni Sheikh Ali Abubakar Jabata ọlọ́kùn kẹwàá tọ́ bàbá wa yìí sí àwọn ọmọ tán wá bí first born gbogbo wa tán jábà gbogbo wa from bàbá wa yìí àti màmá wa màmá tí wá ní first wife so first born wọn ní Ustaz Muhammad Ali Jabata so olórí family wa ni kẹ́rin ìgbọ́n sọ fáwọn gáàpù tiẹ̀ntiẹ̀n ẹgbọ́ gáàpù tiẹ̀ntiẹ̀n gáàpù tó jìnà ló wà láàrin